Tungba FM láráyé fẹ́ máa gbọ́. FBC tó wà níbẹ̀ gangan ní tiwa. Ó yá. Tungba FM láráyé fẹ́ máa gbọ́. FBC tó wà níbẹ̀ gangan ní tiwa. Tungba FM láráyé fẹ́ máa gbọ́. FBC tó wà níbẹ̀ gangan ní tiwa. Tungba FM láráyé fẹ́ máa gbọ́. FBC tó wà níbẹ̀ gangan ní tiwa. Tungba FM rédíò rere, rédíò méjì ló wà ní gbogbo àgbáyé. Tungba síwájú, mo láwọn tó kù tẹ̀lé o. Tungba FM láráyé fẹ́ máa gbọ́. FBC tó wà níbẹ̀ gangan ní tiwa. Ẹ má yí kúrò, Tungba ló lè ṣe. FBC ipò ó dùn gbọ́ létí. Tungba FM láráyé fẹ́ máa gbọ́. FBC tó wà níbẹ̀ gangan ní tiwa. Èmi kò lè ṣe kémi má gbọ́ Tungba yẹn o. Mo ní èmi kò lè ṣe kémi má gbọ́ Tungba yẹn o. Bàbá wọn ló jẹ́ FBC pọ̀ lápọ̀jù. Bàbá wọn ló jẹ́ FBC pọ̀ lápọ̀jù. Èmi kò lè ṣe kémi má gbọ́ Tungba yẹn o. Láyé mi, èmi kò lè ṣe. Èmi kò lè ṣe kémi má gbọ́ Tungba yẹn o. Èmi kò lè ṣe kémi má gbọ́ Tungba yẹn o. Bàbá wọn ló jẹ́ FBC pọ̀ lápọ̀jù. Bàbá wọn ló jẹ́ FBC pọ̀ lápọ̀jù. Èmi kò lè ṣe kémi má gbọ́ Tungba yẹn o. Láyé mi. Ọgbọ́n ọlọ́gbọ́n ètò alárinrin látẹnu akọni apèdè Ayọ̀bámi Akínrin Adé àtúntìdé o, ẹ wá bá wa gbọ́. Ó yá. Èmi kò lè ṣe kémi má gbọ́ Tungba yẹn o. Èmi kò lè ṣe kémi má gbọ́ Tungba yẹn o. Bàbá wọn ló
ọgbọ́n ọlọ́gbọ́n lẹ́tọ̀ ọgbọ́n ọlọ́gbọ́n lẹ́tọ̀ ọgbọ́n ọlọ́gbọ́n lẹ́tọ̀ tí kì í jẹ́ ká pàgbà níwèrè. yọ́pì pàpà ti dé. ọgbọ́n ọlọ́gbọ́n. ètò àgbọ̀ mára yá. ọgbọ́n ọlọ́gbọ́n. ambassadọ Akínrìnyàdé. ọgbọ́n ọlọ́gbọ́n. ẹja wà. ẹ má sọ méjì lọ́rọ̀. ètò bàbá ètò ni. ó yẹ kájọ gbọ́. Yọ́pì máa ń ti dé o. ẹ má gbọ́. Ayọ̀bámi Akínrìnyàdé. ẹ má gbọ́. lórí tùǹgbà yẹn náà ni. ẹ má gbọ́. ìgbà 100.9 FM. abala ìmọ̀ràn là kọ́kọ́. ẹ má gbọ́. abala ọgbọ́n ọlọ́gbọ́n. ẹ má gbọ́. ẹgbẹ́ polówó ọjà yín wá. ẹ má gbọ́. yọ́pì pàpà ti dé. ọgbọ́n ọlọ́gbọ́n lẹ́tọ̀. ọgbọ́n ọlọ́gbọ́n lẹ́tọ̀ ọgbọ́n ọlọ́gbọ́n lẹ́tọ̀. ọlọ́run ọba tí ń dé èmi ni mo dé o kábíyèsí. akọ̀mọ́tìkà lẹ́yìn mo dé o bàbá dáadáa. torí mo mọ̀rúkọ tó ń jẹ́ ló fi ń gbé mi ga mo mọ̀rúkọ tó ń jẹ́ ló fi ń gbé mi lékè mo mọ̀rúkọ tó ń jẹ́ ló fi ń ṣàánú mi bẹ́ẹ̀ ni o. torí bẹ́ẹ̀ mo wí pé mo ti mọ̀rúkọ tí kú ń jẹ́ èkó ò gbọ́dọ̀ pa mí ní rèwerèwe o ẹ ò ní àṣẹ ẹ̀rọ alẹ́kẹ́ni àṣẹ mo lọ́dún Yorùbá nù mo ní mo ti mọ̀rúkọ tí àìsàn ń jẹ́ èmi ò gbọ́dọ̀ ṣàìsàn mo ní mo mọ̀rúkọ tárùn ń jẹ́ àrùn ò ní í ṣe mí kò ní í ṣe yẹn lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn mi o mo ní mo mọ̀rúkọ òwúrọ̀ kùtùkùtù ń jẹ́ bẹ́ẹ̀ ni mo mọ̀rúkọ ìyálẹ̀ta mo mọ̀rúkọ ọ̀sán gangan ń jẹ́ bẹ́ẹ̀ ni mo tún mọ̀rúkọ tó rùgànjọ́ ń jẹ́ bẹ́ẹ̀ ni mo tún mọ̀ gànjọ́ òru o torí pé mo mọ̀rúkọ tí gbogbo yín jẹ́ èpè ni àṣẹ ni èdì ni èpè ọ̀sán èpè òwúrọ̀ èpè ìsáyálẹ̀ta èpè ọ̀sán gangan èpè òrugànjọ́ ó ní wọ̀ lórí àwọn ọ̀tá wa. ṣe bọ́ sí aṣọ nù ni mo ní èpè ọ̀sán àfọ̀sí ọ̀sán àti tòórọ̀ àti tọ̀sán àti talẹ́ èdè òórọ̀ àti tàárọ̀ àti tọ̀sán àti talẹ́ gbẹtugbẹtu òórọ̀ àti tọ̀sán tàárọ̀ talẹ́ tọ̀gbẹ̀dẹ̀ òru ó ní wọ̀ lórí àwọn ọ̀tá wa. lẹ́ẹ̀kan sí àní èpè ọ̀sán èpè ìdájí èpè òórọ̀ ọ̀sán gangan tìdájí ni tòrùn gangan ni tọwọ́ ọ̀rọ̀ lẹ́nu tìdájí kùtùkùtù ni tọrọ ọ̀gànjọ́ ni àti èdì àtàfọ̀ṣẹ́ gbẹtugbẹtu èdì gbogbo rẹ̀ ó ti wọ̀ lórí àwọn ọ̀tá wa. ẹ̀yẹ ẹja ìfìlẹ̀ alọ́ ni ibi tí mo gbà wọlé lálẹ́ yìí ọ̀tọ̀ lórí. àwọn kan ti rò pé kí ló ń ṣe bàbá yìí ná mo ní nìpele yé yìí mo wá wò pé kí n kọrin kan fún wa pé kò yé wọn. yóò yé wọn lọ. ẹ̀mí kan ṣe sọ fún mi nínú mi ni pé kí n rìpíìtì ẹ̀. come again. wọ́n ní kí n rìpíìtì ẹ̀ wọ́n ní mo orúkọ tí kú ń jẹ́ ikú ò ní pa mí rè wọ́n gbogbo yẹn tẹ̀ ń ṣàṣẹ àtẹ̀yìn náà àwọn náà mo orúkọ àrùn ń jẹ́ àrùn nígbà dé ń jẹ́ àṣàṣì èpè àfọ̀ṣẹ gbẹtugbẹtu arankan gbogbo ẹ̀ ó ní wọ́n lórí ọ̀tá wa. ẹ lọ ẹ ní ṣe iléeṣẹ́ jẹ́ lókè lọ́dọ̀ mọ̀ bọ́. Oore tó ṣe fún mi, oore tó ṣe fún mi, oore tó ṣe fún mi, oore tó ṣe fún mi. Ará ẹ bá mi yọ̀, fóore t'Olúwa ṣe. Bàbá ti ṣe mí lóore, ó ti ṣe mí lóore. Oore mélèé gbàgbé, oore mélèé gbàgbé. Ó fàyọ̀ fún mi, mo yàn ó. Ọba tó fàyọ̀ fún mi, tẹ́wọ́ gbọ́ ọpẹ́ mi. Tẹ́wọ́ gbọ́ ọpẹ́ mi. Bàbá ti ṣe mí lóore, Ọlọ́run ti ṣe mí lóore. Oore mélèé gbàgbé, oore tó ṣe fún mi, ó fàyọ̀ fún mi, mo yàn ó. Yàn ọba, tẹ́wọ́ gbọ́ ọpẹ́ mi. Bàbá tẹ́wọ́ gbọ́ ọpẹ́ mi. Oore tó ṣe fún mi, oore tó ṣe fún mi. Àkàkà
oore tó ṣe fún mi, oore tó ṣe fún mi bàbá. Àkàkà tó ní. ní ẹ̀kọ́ nígbà tí mo wá rí kinní ọ̀hún tí mo ní òní wọ̀ lórí àwọn ọ̀tá mi olórí àwọn ọ̀tá wa ni wọ̀ wíńdí lórí àwọn ọ̀tá wa. mo ní àtẹ̀pè àtàfọ̀sẹ́ àárọ̀ àti tọ̀sán àti tòru kódà bẹ́yìn ẹ̀fọ́ nílẹ̀ yìí ó ní wọ̀ lórí àwọn ọ̀tá wa. torí pé Yorùbá lọ́sọ̀rọ̀ ló pòwe ó ní ọwọ́ tí alágẹ̀mọ wá gbé ọ̀pàrọ̀. ó ní ẹ̀ ń bá ṣàṣìmí Ọlọ́run yóò forí ara rẹ̀ gbìn. torí pé gúnugún èkúléwé dandan àbàìdàgbà darúgbó dandan ẹ̀wọ̀n ẹ̀ ń tẹ́tílẹ̀ ọmọ kì í gbà mí báyìí ẹ̀mí tí máa ń gbé mi wọ̀ èmi kì í rò lọ́kàn ara èsì ìṣègùn èkì ìṣàfọ̀ṣẹ́ èmi kan máa ń gbàgbé àṣàn lọ́nà pé Ọlọ́run gbogbo ẹni tó bá níwọ̀n lè rọ́nà lọ bá ń jáwọ́ ṣe wá ṣépè ní àbájá tó bá jẹ́ mọ́ bàjọ́ ló bá bá wọn ní. nígbà mo wá rò ó mo wá wo ọ̀rọ̀ náà Bíbélì ó ní ìmọ̀ kí mọ̀ kò mọ̀ gbọ́dọ̀ ṣe ètekéte kò lè dúró Sọ̀díìkì ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀rọ̀ ni ó forí ara rẹ̀ gbé torí Olúwa làwa bá dúró. ọkùnrin àwọn amúra ìjà kí ló dé lẹ́kẹ̀ sẹ́mi pẹ̀lú ẹni jà tẹ́lẹ̀ báwo ló wá jẹ́. ebórí Jésù mò ń kọ́ what is your concern. ọbẹ̀ ká ìbónú. bàbá ya balùwàdà mo ti dé lónìí mo ṣe ń dénú wọn. èrò sọ́dọ̀ aláàkọ́sà ọmọ ìyẹ̀wò ológun kẹ́mi kẹ́kẹ́ rèé máa dẹ́gbẹ̀jẹ ọkọ kẹ́mi kẹ́kẹ́rẹ́ wọn dẹ́gbẹ̀fà ọmọ ìkẹ́jà ìkẹ́rẹ́ máa dẹ́gbẹ̀ẹ́dínlógún ọmọ jọ mi ń gèlè àṣà ni wọn jọ ń gèlè àṣà tó bá dalẹ̀ mọ̀ ń bọ̀ wà lọ́mọdé kó fi bọ́kọ lọ. awùkọ́ gbèrè bẹ́ẹ̀ ń ṣe é fọn lóko awùgùn gèrè bórí ṣe é fèlúfẹ̀ ìsọdún ara àkọsẹ̀ ọmọ ìyẹ̀wò ológun ẹ̀kú lé o ayọ̀bámi yín rèé ambassadọ̀ yín rèé ọmọ akínrìnàdé lórí àkọ́tún ètò ọgbọ́n ní báyìí ẹ mọ̀ pé bá ṣe máa ń tó rèé àpolówó ọjà a ṣèkéde a dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń darapọ̀ papọ̀ mẹ́tò yìí a dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń bá wa tẹ̀tẹ̀ fi ń gbọ́ wa ńlẹ̀ Ọpẹ́yẹmí MC Money olóńtẹ̀ tẹ̀ fi ń gbọ́ wa lé bàbá Dèbórà ó bẹ́ẹ̀ fẹ́ wọ́n sẹ́ni Yorùbá lọ ìlú ìdáhùn bákan náà tí mo dúpẹ́ lọ́wọ́ Sodiq ọmọ Akínbólú èyí tó bá wà tẹ̀ ẹ́ ká fi rí wa ní ketekete Tungba FM live káàkiri àgbáláyé kò pé méjì lẹ́yìn Tungba náà lẹ́yìn Tungba ní lẹ́yìn Ọlọ́run náà ká dúpẹ́ lọ́wọ́ ẹni tí Ọlọ́run gbé léṣẹ́ ní lọ́wọ́ wípé àdúpẹ́ ẹ ṣé o wípé àwa kò lè ṣe káwa mọ́yìn lórí ẹ̀mẹ́jà kọrin náà àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ Tungba 100.9 FM àdúpẹ́ lọ́wọ́ yín o ètò ti gorí àtẹ báyìí o ètò yẹn gorí àtẹ ọgbọ́n ọlọ́gbọ́n gorí àtẹ àwọn ti dà àti di igi ńlá ètò yìí gorí àtẹ. kí máa dúpẹ́ lọ́wọ́ gba àwọn tá a jọ ń kóra wa káàkiri lórí ètò yìí torí pé ibi gíga òun láàyè tiwa Balógun Sukurat ọmọṣẹ́wà òrèǹtè nínú ológun láàrin wa o Abdulsalam Mubarak wọlé ayé yín ó wà níbí Lásìsì Sẹ́rà Ìdòwú Akin Adétúnjì ọmọlé onítàn Oyèdélé fún láyọ̀ ọmọ apẹ̀ka apẹ̀sáyò Ọlọ́run bákan náà kí máa dúpẹ́ lọ́wọ́ Adébóyè Mary tí gbogbo yín mọ̀ sí gbémi sókè ọmọ onínáwó next month inú fún kí o sì balùjẹ lẹ́pa tí ò kọ́mọ̀n bákan náà onímàmá Ọpẹ́yẹmí ọmọ ṣẹ́wọ̀n Akéwì Oòduà ẹ̀tìgbò rẹ̀ bí lónìí àti gbogbo àwọn tá a jọ wà nílágbára lónìí Ọ̀pálẹ̀yẹ Ezekiel ọmọ mi dáadáa nù àyàn mi nù ẹ mà ṣe o mo dúpẹ́ lọ́wọ́ yìí o ní báyìí ẹja ń délé ọjà kí n lọ polówó ọjà torí pé níbi káràkátà láyé tí ń jẹun. NigerPraise.com
iṣẹ́ òun màdẹ́ ń jọ mí lójú. gbogbo ayé ẹ fi fún. dada tó jọ wá lójú. Fore rírí fore ka ìrì nínú ayé mi o. babalá ó máa fi fún. bàbá ṣe gbogbo ẹ̀. Fore rírí. ìlà ó ti ṣe yìí sí iná ẹ wá sọ fún mi náà. aya tó dá tó ní ṣùgbọ́n tó fẹ́ máa bá ọ gbé o. ìlà ó ti ṣe yìí sí iná ẹ wá. NigerPraise.com. Come on, let's play brother. Hey. Olúwa kú iṣẹ́ òun máa kú iṣẹ́. gbogbo ayé ẹ jùmọ̀ gbé ga. Ṣájẹ́sì. Olúwa kú iṣẹ́ òun màdẹ́ ń jọ mí lójú. gbogbo ayé ẹ fi fún. dada tó jọ wá lójú. Fore rírí fore ka ìrì nínú ayé mi o. babalá ó máa fi fún. bàbá ṣe gbogbo ẹ̀. Fore rírí fore ka ìrì nínú ẹbí wa. gbogbo ayé ẹ jùmọ̀ gbé ga. parí ogun bàbá. Tẹ̀bí tara tilétilé mi. babalá ó máa fi fún. òun náà ló ní. Mo ní tẹ̀bí tara tilétilé mi. babalá ó máa fi fún. Ẹ̀kọrin ẹgbẹ́ sókè. Ẹ̀kọrin àbá akọrin àtòníjọlá. Àtúnlẹ̀ jó kó rẹ̀ ra. Oore Olúwa ṣe ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Dàńsákì rẹ Ọlọ́run mi tó lógo. Oore rẹ̀ mà ti pọ̀ ju ọpẹ́ lọ. Ọpẹ́ ò ká apá oore tó ṣe mọ́ bàbá. wà ń bẹ̀ ẹ jẹ́ ń sáré yà sábàlá ambassador Ayọ̀bámi Akínrìnádé lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n kí mo fẹ́ fi tó wa létí lónìí kí mo fẹ́ fi gbà wá nímọ̀ràn lónìí mo ní kọ́kọ́rọ́ àṣeyọrí rẹ ọwọ́ ta ló wà kọ́kọ́rọ́ àṣeyọrí rẹ ọwọ́ ta ló wà sọ́wọ́ ọ̀gá rẹ ni sọ́wọ́ ìyàwó rẹ ni sọ́wọ́ ọkọ rẹ ni sọ́wọ́ ọ̀rẹ́ rẹ ni ọwọ́ ta ló wà kọ́kọ́rọ́ àṣeyọrí rẹ ọwọ́ ta ló wà ó lè jẹ́wọ́ ìyá ọkọ rẹ ó lè jẹ́wọ́ bàbá ọkọ rẹ ṣùgbọ́n o ti kọ̀yìn sí wọn tọ́wọ́ ìpọ́wọ́ ọkọ rẹ ló wà sóò tí kọ̀yìn sí tọ́wọ́ ìyàwó rẹ ló wà sóò tí kọ̀yìn sí tọ́wọ́ ọmọọṣẹ́ rẹ ló wà sóò tí kọ̀yìn sí àwa ti rí ọmọọṣẹ́ tó lọ ń gbọ́wọ́ ẹ̀ gàjọ̀ gẹ́ẹ̀ lọ o oògùn kọ́ àájò kọ́ bọ́lá ń ṣe kádà rẹ̀ nu tọ́ba wa ń lara rẹ ọmọọṣẹ́ báyìí nígbà wo lè jẹ̀gbọ́n òní dé nígbà wo lọ ní kàbùkù àní kọ́kọ́rọ́ ọlá rẹ ọwọ́ ta ló wà ǹjẹ́ ó yẹ wọ ìyàwó tó ti ẹ ronú ẹ ṣá ìwọ ọkọ tó ń ronú ara rẹ ṣá gbogbo ohun tó o ní yìí tẹ́ńpẹ̀ ní achievement ilé ayé ṣọ́gbọ́n ìwọ nìkan ni àbá lo kọ́kọ́rọ́ kan fún ayé rẹ èmi ń gbà mọ́ràn ní o tẹ́ bá lọ́kọ tó bá ń dán fún tàbí ìyàwó tó ń dán fún ẹ béèrè pé kọ́kọ́rọ́ ọ̀la rẹ̀ ọwọ́ ta ló wà bó ṣe wúlò wa ní sọlá bó ṣe wọlúwa ló ń ṣògo rẹ̀ Saheed Òṣùpá kọ́lé kan jọ́ kìíní àná olóhùn gbogbo lọ́wọ́ Ọlọ́run ló wà Ọlọ́run ló ń so gbogbo ẹ̀dá kan sọ ṣùgbọ́n tọ́lá bá ní pé kí ìgbìyànjú ẹ̀dá kó já sí rọrùn ó lè fi kọ́kọ́rọ́ sọ́wọ́ ìyàwó ó lè fi kọ́kọ́rọ́ sọ́wọ́ ọmọ ó lè fi kọ́kọ́rọ́ sọ́wọ́ ọkọ bàbá ọkọ ìyá ìyàwó lè jẹ́ kọ́kọ́rọ́ ń gbà míì ṣùgbọ́n kọ́kọ́rọ́ yìí ṣé o mọ lílò rẹ̀ excuse me ìyàwó ilé ǹjẹ́ o mọ ọwọ́ ẹni tí kọ́kọ́rọ́ yìí wà wo jẹ́ kí ìyá ọkọ tiẹ̀ kó wọlé mọ́ ìyá tiẹ̀ lọ gbà láàyè kọ́kọ́rọ́ tiẹ̀ náà ń bẹ lọ́wọ́ ìyàwó ọmọ yẹn
kọ́kọ́rọ́ tiẹ̀ náà ó ń bẹ lọ́wọ́ ìyàwó ọmọ rẹ bẹ́ẹ̀ ìwọ tí a fi kọ́kọ́rọ́ lé lọ́wọ́ tó wá mú ìyá ọkọ rẹ bàbá ọkọ rẹ tí wọ́n lè wọlé ń wá mọ́ kọ́kọ́rọ́ tiẹ̀ náà lọ́la nílé ọmọ rẹ ó ń bẹ lọ́wọ́ ọkọ ọmọ rẹ o jẹ́ kí ìyá ẹ̀kọ́ rẹ ó gbádùn nù lé o jẹ́ kí ìyá ìyàwó rẹ ó gbádùn nù lé kọ́kọ́rọ́ tiẹ̀ náà ó ń bẹ o lọ́wọ́ ẹnìkan o ọwọ́ ta wá ló wà èèbù ní tó o bá ti gbìn yóò hù jáde yóò tàṣù jáde àní kọ́kọ́rọ́ ọ̀la rẹ kọ́kọ́rọ́ ọ̀la rẹ kọ́kọ́rọ́ ọ̀rọ̀ rẹ ọwọ́ ìta ló wà ṣé wọ́n mọ̀ ọ́n ṣé o ti ṣe wà hù lójú ẹni bẹ́ẹ̀ ṣé o ti ṣe wà jù hù níwájú ìyá ọkọ rẹ ṣùgbọ́n mo sọ fún ẹ pé o tá a bá ṣe lónìí yóò padà wá jọ kúrò lánàá bó o bá ṣe tọ́jú ìyá ọkọ rẹ sí bàbá ọkọ rẹ sí ẹ̀gbọ́n ọkọ rẹ sí àbúrò rẹ sí òun bẹ fún wọn náà àwọn ọmọ tiẹ̀ náà wọlé ọkọ wàláì wàá gé ènìyàn àṣẹlẹ̀ làbọ̀ abá òṣèré lò ẹ jẹ́ lókè lọ́hùn abala mọ̀ràn rèé tó bá kọjú sí ọkọ ta tó bá kọ̀yìn sí ọ tó bá kú ọ nìkan tẹ́lú ara rẹ̀ pa. Ọlọ́run ló ṣohun gbogbo ẹ̀dá kan lè máa tiraka. Ọlọ́run ló ṣohun gbogbo ẹ̀dá kan lè máa tiraka. Ọlọ́run ló ṣohun gbogbo ẹ̀dá kan lè máa tiraka. Ọlọ́run ló ṣohun gbogbo ẹ̀dá kan lè máa tiraka. Ibi tán ní kan ṣe dé o, òye. Ibi tán ní kan ṣe dé tó ló ti sú mi o. Tó ní mo jáwọ́ pé mo ní bùkátà tèmi. Ní bàbá lókè bá parí iṣẹ́ yẹn o. Ibi tán ní kan ṣe dé o, òye. Ibi tán ní kan ṣe dé tó ló ti sú mi o. Tó ní mo jáwọ́ pé mo ní bùkátà tèmi. Ní bàbá lókè bá parí iṣẹ́ yẹn o. Mo tún gbé kan. bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn èmi ò ní ṣaláìsí ọlọ́mọdé ń jẹ́ olókùtà láyé mi n ó polówó ọjà ẹ bá lọ sí iléeṣẹ́ Òṣùlá Abà kí ni ẹni fún mi ń bẹ̀ ẹ jẹ́ ń gbọ́ báyìí o mo fẹ́ polówó ọjà. èmi jẹ́ o bàbá òde òmu. mo ló ti mú mi gbàgbé gbogbo rẹ̀ o. àlọ́ ti mú mi gbàgbé o. ìbànújẹ́ ìgbà kan. rí là ń rí. àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa. bẹ̀rẹ̀ ọba tí mo pè tó ń jẹ́. àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa. ọba tí mo pè tó ń jẹ́. ìwọ nìkan lọ́ba láyé mi. ìwọ nìkan lọ́ba tí mo mọ̀. máa jọba lọ Olúwa. Jésù kárí bò. máa jọba lọ Olúwa. Peter Pétérù. máa jọba lọ Olúwa. Asalida gbẹlẹ́wọ̀. máa jọba lọ Olúwa. ìjòyè tá a kò lè rọ̀ lọ. Lálẹ́ ẹ̀ ní ṣe. alágbára tá a kò lè ṣẹ́gun. Ẹ fọ̀tò. ìjọba rẹ̀ dùn mọ́ wa yéye. Kárí bò Jesus. máa jọba lọ Olúwa. máa jọba lọ Olúwa. Olú ọlọ́mọdé Peter Pétérù. máa jọba lọ Olúwa. jọba lọ o. máa jọba lọ Olúwa. Ókè Jésù Kristi. NigerPraise.com. alágbára tá a kò lè ṣẹ́gun. ìjọba rẹ̀ dùn mọ́ wa yéye. Ó dà gbẹlẹ́wọ̀. Extrayon, press your name uno for English press. If you like, you can press that. Hey. Olúwa ń bẹ̀rẹ̀ yìí. Come on. Jésù ń bẹ̀rẹ̀ yìí. Brother. Hey, hey. Jésù ń bẹ̀rẹ̀ yìí. Ogene. Ogene Kenga. Brother. Come on. Olúwa ń bẹ̀rẹ̀ yìí. Jésù ń bẹ̀rẹ̀ yìí. Ó bẹ̀rẹ̀ yìí nígbà. Jésù ń bẹ̀rẹ̀ yìí. Olúwa ń bẹ̀rẹ̀ yìí. Bàbá ń bẹ̀rẹ̀ yìí. Olúwa ń bẹ̀rẹ̀ yìí.
olúwa ń bẹ lẹ́yìn bàbá ń bẹ lẹ́yìn olúwa ń bẹ lẹ́yìn ayéfẹ́lẹ́ mo ti yege olúwa ń bẹ lẹ́yìn mi jésù ń bẹ lẹ́yìn mi olúwa ń bẹ lẹ́yìn mi jésù ń bẹ lẹ́yìn mi. Come on. olúwa ń bẹ lẹ́yìn mi jésù ń bẹ lẹ́yìn mi olúwa ń bẹ lẹ́yìn mi. olúwa ń bẹ lẹ́yìn bàbá ń bẹ lẹ́yìn ẹ̀mí mímọ́ ń bẹ lẹ́yìn olúwa ń bẹ lẹ́yìn bàbá ń bẹ lẹ́yìn ẹ̀mí mímọ́ ń bẹ lẹ́yìn ayéfẹ́lẹ́ mo ti yege olúwa ń bẹ lẹ́yìn jésù ń bẹ lẹ́yìn olúwa ń bẹ lẹ́yìn jésù ń bẹ lẹ́yìn. NigerPraise.com. bí sẹ́mo ó ṣe funfun tó gbò tí kùrukùru kan ní sínú ẹ̀ ó máa ń wá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ jẹ́ kí n mọ dúpẹ́ lọ́wọ́ àwọn èmi wọ̀nyí àwọn bàbá mi ìyá mi àwọn ẹ̀gbọ́n tí wọ́n darapọ̀ mọ́ mi lórí ètò yìí tẹ̀ fi ń gbọ́ wa ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ọgbọ́n ọlọ́gbọ́n lẹ́tò yìí àmọ́ rírì yín o iléeṣẹ́ Tùngbá 100.9 FM Christ Abundant Power Apostolic Church ibùdó agbára tó ń bẹ lálápẹ̀rẹ̀ bàbá mi D.O. Ọlọ́run lẹ́yẹ more anointing sir iṣẹ́ ìránṣẹ́ yín kò ní wálẹ̀ o mo rírì yín nínú ayé mi bákan náà kí n máa dúpẹ́ lọ́wọ́ House of Faith Bible Pentecostal Ministry pẹ̀lú ògo Ọlọ́run ọjọ́ mẹ́jọ òní ẹ máa gbọ́ wọn kétékété loud and clear lórí ètò yìí ẹ ṣé Prophet Y.O. Samuel dúpẹ́ lọ́wọ́ yín Peace Block and Property wọ́n mú ṣẹ́jẹ́ rí Peace Block in fact mo mọ rírì yín ẹ ṣé mo dúpẹ́ ní màgbọ́n Adékúnlé bẹ́ẹ̀ ni wọ́n wà o ǹjẹ́ mo gbé mọ́tò mi débẹ̀ báyìí mo ní ṣé wọ́n tó ń fọmọ sáwọn àgbẹ̀ òkúlọ́ tó fọmọ tó báyìí ni àdúpẹ́ o Òṣùlá Abba ọ̀rẹ́ mi ní àjọ bẹ̀rẹ̀ láti kékeré ni Ọlọ́run tó kájọ wà dìgbà yìí èso níyàwó o iléeṣẹ́ tiẹ̀ náà yóò mọ̀ tẹ̀síwájú Òṣùlá Abba lágbẹ̀dẹ oṣù ọ̀lálé ríliwánù lágbára wọ Ọlọ́run ọmọ àdìsí o ààrẹ bread lágbẹ̀dẹ mo dúpẹ́ bí òkun o every week ni o mo tiẹ̀ jẹ́ àánú ọ̀nà àdúpẹ́ tó pé èèyàn náà ni mo ní mọ́ ni bá mi kí ètò bàbá pé mo kí lórí ètò lónìí iṣẹ́ ìrànṣẹ́ wọn kò ní dàrú o A4 Media tó wà níta màgà ní rédíò mo dúpẹ́ pé òkun ọmọ mi ni mo lè fi gbẹnu sọ́n gbogbo gbà torí pé àwa náà ní product àbí A4 Media lágbára wọ Ọlọ́run òwe ò ní wálẹ̀ Christ Lee School lógìjó ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ni àá padà tó wà nílẹ̀ ó ti tán ṣe é gbọ́ sà my proprietor sà Christ Lead lógìjó tó wà nílẹ̀ ó ti tán so ẹ jẹ́ ká continue báyìí o bákan náà kí n máa kí Heritage Planet Hotel Ìdúmọ̀gún Junction lógìjó in fact ni máa sọ lé mọ́ kí n máa sọ lé mọ́ ni bàbá tó dé orí bí sáà bá mi bọ́lẹ̀ wà náà yẹ fi máa bọ́lẹ̀ wà náà ẹ má bọ́ bí ẹ̀kọ̀ọ̀kan ní kì í sojoojúmọ́ ọlọ́mọ wa àgbégbàgbé ilé it's a place like home Heritage Planet Hotel dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pẹ̀lú ògo Ọlọ́run àjọṣe wa kò ní bíbàjẹ́ ṣọ́ọ̀ṣì wa náà ẹ̀ẹ́dùgbé ṣọ́ọ̀ṣì kúkú jẹ́ Heritage ká bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ o mo ń retí yín o Ìdúmọ̀gún Junction ilẹ̀ fi kalẹ̀ sí ní Ògìjò Daily City Bread lágbọ̀wá alpha now wálé ò wá lónìí àríwálé òkè now Alhaji Sheikh Alákòníyì bàbá àgbẹ̀dẹ lọ́lọ́sùgbò mo dúpẹ́ pé òkun o bákan náà Alhaji Banjiba tó bá ti rí Saidi ò rí wa nìyẹn kí ló dé Christ Liberation Chapel ẹ gbọ́ polówó wọn láìpẹ́ yìí wọ́n kalẹ̀ sí Odùyẹ̀bọ̀ ní Odóńgóyán
prophet ọláyẹmí àwọn náà wà lórí ètò ní ọ̀sẹ̀ tó kọjá ṣùgbọ́n lọ́sẹ̀ yìí wọn lè wá níta ti ṣètò sílẹ̀ fún wọn gbọ́ láìpẹ́ yìí bàbá lọ́jà ìyá lọ́jà ni orúwò mi o wọn àti orúwò mi wọn àti ẹ̀fẹ̀ náà kankan sí èdè orúwò mi Olúwa kú iṣẹ́ òun máa kú iṣẹ́. Gbogbo ayé ẹ̀jùmọ̀ gbé ga. Olúwa kú iṣẹ́ òun máa dẹ̀ ń jọ mí lójú. Gbogbo ayé ẹ̀ fi fún. Ládà tó jọ wá lójú. Fúnre rírí fúnre ka ìrì nínú ayé mi o. Babalá ó máa fi fún. Bàbá ṣe gbogbo ẹ̀. Àní fúnre rírí fúnre ka ìrì nínú ẹbí wa. Gbogbo ayé ẹ̀jùmọ̀ gbé ga. Parí òkú bàbá. Tẹ̀bí tara tilétilé mi. Babalá ó máa fi fún. Òun náà ló ní. Mo ní tẹ̀bí tara tilétilé mi. Babalá ó máa fi fún. Ẹ kọrin báwa kọrin Jèhófà. Ẹ gbó sókè kọrin ká tún ṣọpẹ́. Ẹ kọrin báwa kọrin Jèhófà. Kọrin ká tún ṣọpẹ́. Àbá akọrin àtònídọ̀lá àtúnlẹ̀jọ jọ kó rẹ̀ra. Oore Olúwa ṣe ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Dàńsákì rẹ Ọlọ́run mi tó lógo. Oore rẹ̀ mà ti pọ̀ ju ọpẹ́ lọ. Ọpẹ́ ò ká apá oore tó ṣe mọ́ bàbá. Ẹ kọrin báwa kọrin Jèhófà. Ẹ bá mi yin Jèhófà. Ẹ kọrin ẹ gbóhùn sí báwa kọrin Jèhófà. Ẹ jẹ́ ká kọrin ká tún ṣọpẹ́. Come on, I love it, my brother. Come on. Have you heard that? Orí lè jẹ́ kílé alámọ̀ kó balẹ̀ kọ́ àfihàn ńlá fún mi. Orí tún. mi ò lè dàgbé agbélébùú ràn mí lọ́wọ́ mi ò lè dàgbé agbélébùú ràn mí ṣe bàbá. Mi ò lè dàgbé, agbélébùú ràn mí lọ́wọ́. Mi ò lè dàgbé, agbélébùú ràn mí ṣe bàbá. mi ò lè dàgbé agbélébùú ràn mí lọ́wọ́ mi ò lè dàgbé agbélébùú ràn mí ṣe bàbá. Mi ò lè dàgbé, ẹni tó dẹrù bá mi gbé. mi ò lè dàgbé, agbélébùú ràn mí ṣe bàbá. Èdìjà ò dàgbé ṣé bí wọ́n. bẹ́ẹ̀ ni èmi ló lè dágbé kágbé lè bùkún ràn mí lọ́wọ́ àmì o mi ò lè gbé mi dágbé sókè nu ní ọmọ tó tínrín jù láàrin wa ó pọ̀ a ní òun kọ́ ló tínrín jù òun ló tínrín jù lẹ́pà èmi ni wọn ìbá súnjó kọ àgùntàsọ́lù náà ilé ọlágùntà sọ ọ́ lò ọyọlọ Ọlọ́run sọ gbogbo bó ṣe wù ní ṣe dún kálukú bẹ́ẹ̀ ni láti á ṣe kò sí ẹlòmíì tó yóò gbẹ ẹlòmíì yóò ti rín Bẹ́ẹ̀ni, ẹlòmíì bí yóò mi ti báyìí. bọ́dì ẹlòmíì yóò ní gbogbo ẹ ọyọlọ níbo mo lọ lẹ́yìn lágbàlagbà ọlọ́gbọ́n ní pápápá kí n tó lọ sínú ìjọ tá à ń pè ní Christ Liberation CAC Liberation Chapel kí n tó lọ ọbẹ̀ kí là ń pè ní kórìíra ẹ̀sìn kórìíra ìsìn. ẹlòmíì ẹja ìkórìíra ẹ̀sìn àákọ̀gbọ́n ń bẹ̀ lálẹ́ ẹlòmíì tó bá ti rí ẹlòmíì báyìí pé ẹ̀sìn báyìí ló ń ṣe tí èyí ṣe tiẹ̀ yẹn wọ́n ti dọ̀tá ara wọn ṣé bọ́ lọ ṣe rán wa rèé ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ mo fẹ́ ká ẹ gbọ́ ẹ̀yin ara lálẹ́ yìí òun ló fa ìdí ọ̀rọ̀ yìí nítorí pé ẹ̀sìn ní lágbájá bí ní tàmẹ̀dò àwọn ọmọ ìwà àṣàṣemọ́ṣe níléèwé ẹ̀sìn a wá lóyún fẹ́ sìn bí èyí ọmọkùnrin sọ fáwọn òbí rẹ̀ lẹ́gbẹ̀dọ̀ òun ti kọjá iye òun o tẹlifon lọ́rọ́ ohun ọ̀rọ̀ o ìrọ́kúrọ̀ ló lọ́rọ́ léèwé o báyìí ló ṣẹlẹ̀ ó sọ fáwọn òbí tiẹ̀ lé èkejì náà gbéra pé màmá rẹ̀ màámi ó ti ṣẹlẹ̀ bàbá lọ́rọ̀ ṣe rí nígbà tí bàbá ẹ gbọ́ pé láyé ẹlẹ́sìn kejì tí èsì ẹlẹ́sìn ètè mi
ǹjẹ́ mọ̀ pé wọ́n yọ yóò fọ́lábìnrin ìṣá ẹni tó gbẹ̀sìn nù ẹni tó gbẹ̀ ẹlẹ́sìn ṣé ẹlẹ́sìn nù ni àbẹ̀lẹ́sìn ọ̀rọ̀ tí mò ń sọ yìí kìí sọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn o ọ̀rọ̀ tó ti pẹ́ ni ṣùgbọ́n tí wọ́n bá mú wá àgbọ̀dọ̀ mọ́ ìnáwó ta tó bá ti mú wá kí ó dé ta gbogbo ẹ̀ka fi kọ́gbọ́n ni sẹ́yìn lọ́lọ́run ni sẹ́yìn lọ́lọ́run àbọ̀dọ̀ sọ fún wọn pé ẹ̀sìn eléyìí kò lálùjẹ́ náà àbí tọ̀hún lálùjẹ́ náà ta ló sọ fún ọ bẹ́ẹ̀ ń bolo ti rí ibo kálukú ń gbìyànjú ara ẹ̀ bẹ́ẹ̀ ni o gbìyànjú ni o olórí kankan ní jọ́kìnní àná ilé ayé tẹ rí yẹn ó dàbí pápá ìṣeré kálukú ló ń ṣe tirẹ̀ gẹ́gẹ́ bá ṣe rán òun kálukú ń ṣe tiẹ̀ bá ṣe rán ni ìwọlé fọ́sọ̀ ẹ̀ fún ọ̀gá lálùjẹ́ náà àìsà Mr. A ẹ̀sìn A Mr. B ẹ̀sìn B ṣé wọ́n lè fọ́sọ̀ yà bóun lọ sálùjẹ́ náà ṣé wọ́n lọ fọ́sọ̀ bóun lọ sọ́run ọ̀hún lẹ́yìn ọ̀run àpáàdì tẹ́ ń kọ̀wé sí tẹ́lẹ̀ ń jà fọlọ́ ọlọ́run ṣe ń jà fún un. ọmọ yìí lóyún lóòótọ́ bàbá A lọ bá bàbá bínú ẹ lẹ́sìn pé wá nǹkan bá lọ sọ ó ní ta ló ránṣẹ́ àfira wọ́n lé bàbá yẹn padà wọ́n mọ̀ òun ò lóyún kí ló jẹ́ dọ́dọ̀ tí wá ń bì ṣé ẹ mọ̀ pé oyún tí wọ́n ṣẹ́jọ́ kìíní àná tí a yọ dànù fọmọbìnrin ẹ̀hún kò padà gbọ́ pa lẹ́yìn ẹ̀mọ́ ní bá ṣe ń sọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ gbọ́ pa kò gbọ́ mọ́ ní bá ṣe ń sọ̀rọ̀ bóyá ẹyọ kan tó lọ gbọmọ ọmọlọmọ nù ọmọ ọlọmọ ṣé wọn ló lọmọ ọ̀hún ibà fún un tó ní ọ ibà fún un tó ní ọ fún un tó ló jẹ́ abẹ́ ìṣàfún un tó ni ṣé wọn ló lọmọ tó bá jẹ́rú ayé òde òde ni bàbá wọn ti sú ọmọ yẹn á ṣe ló bàbá ẹ̀ lẹ́wọ̀n child abuse àwọn ọmọ tí wọ́n jọ gun tí wọ́n jọ ṣeré gélé yìí ọ̀dọ́mọdé náà méjèèjì ọ̀dọ́mọdé ni wọ́n àwọn náà mọ ẹ̀yìn tó ọmọkùnrin bá ṣe ń bàlágà báyà tó ń bẹ̀rẹ̀ ẹ̀mọ yìí náà mọ tó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn bàbá yìí lọ́mọ ńlé nígbò tí wàá ṣẹlẹ̀ yìí ibẹ̀ tiẹ̀ jẹ́ obìnrin tó fẹ́ bí pátápátá ẹ̀kẹ́ ní kó má fẹ́ mọ́ èdè ń pera yín lẹ́lẹ́sìn ẹlẹ́sìn ni yín sà mọ́mì ẹlẹ́sìn ni yín sà dádì ẹlẹ́sìn ni yín sà ẹ fi ti yín ẹ fi kú bọ́mọ ọlọ́mọ ẹ dẹ̀ mọ́ kí ní kan dájú pé obìnrin kìí sọ̀rọ̀ ẹ̀dá fún nǹkan bẹ́ẹ̀ yẹn bọ̀rọ̀ o kìí sọ̀rọ̀ ẹ̀dá fún rẹ̀ bọ̀rọ̀ o ẹ̀yin obìnrin lálẹ́ yìí ẹ̀yin ìyá wa lálẹ́ yìí màá fẹ́ kẹ́ ẹ dá sí ètò yìí tó yẹ kó máa rí bẹ́ẹ̀ tó yẹ ó rí bẹ́ẹ̀ nítorí ẹ̀sìn àbí nítorí ẹ̀sìn tẹ́ fẹ́ ṣe ṣé bọ́ọ̀lù ọ̀hún ṣe náà wà nù ọmọ ń bẹ ní kolobo báyìí o ọmọ ń bẹ ní kolobo o ṣùgbọ́n máa ń sọ̀rọ̀ kan lẹ́yìn ọdún mọ́kànlélógún 21 years ago ó lóun ní forí jì bàbá àwọn tó ń fi jáde láyé ó lóun ní forí jì bàbá òun tó ń fi jáde láyé ọmọ wa kúkú sọ àti ọ̀tún àti ohun tí ẹ lọ́bẹ̀rẹ̀ kan mọ́ kò fẹ́ dá dúró ó wá wọlé kó mú un sọ́dọ̀ any fucking time ẹ̀yin bàbá ẹ̀yin mọ̀mọ́ tẹ̀ ń gbọ́ wa ń lé ọgbọ́n ọlọ́gbọ́n rèé ṣẹ́yìn náà ti mọ gbégbèsè rẹ̀ báyìí ṣé ẹ̀ gbégbèsè rẹ̀ kò tí ì máa ṣẹlẹ̀ jẹ́ ìdọ́dọ̀ Christ CAC Liberation Chapel tí n bá dé kàmá gbẹ́tò. Apostolic Church Liberation Chapel. àwọn ni wọ́n pè wá sínú àwọn. ọ̀rọ̀ mi pàpàjà sọpẹ́ ayé mi padà tún ládùn ìbànújẹ́ mi ìgbà kan ẹ̀rín ló padà wá já sí. ọ̀rọ̀ mi pàpàjà sọpẹ́ ayé mi padà tún ládùn ìbànújẹ́ mi ìgbà kan ẹ̀rín ló padà wá já sí. Pàpàjà sọ́jà ayé mi padà tún ládùn ìbànújẹ́ mi ìgbà
àbájọ ọmọ pógún ọdún tó sì ta ọmọ pọ́gbọ́n oṣù bíyà ò bá ti gbẹ̀gbin ọmọ yóò padà wá pìtàn àṣẹ́gun ó padà wá pìtàn wípé mo là pọ́njú ńlá kọjá ṣé ó ṣe mí sí márayọ lẹ́yìn tó ti rí ìbànújẹ́ o ìbànújẹ́ ti dọ̀rọ̀ jù. mo mọ̀ bó lágbára bá mi mo mọ̀ bó ṣẹ́gun fún mi ṣebí ìwọ ló lànà síbi tí kò sọ̀nà ọlọ́run ìyanu ó ṣe ọ̀bàrà olúwa ó ṣe tó sọ̀rọ̀ mi dayọ̀ olúwa ó ṣe tó ṣẹ́gun fún mi ṣebí ìwọ ló lànà síbi tí kò sọ̀nà ọlọ́run ìyanu ó ṣe ọ̀bàrà. ìgbà ìṣòro bá dé òun gbé mi lékè nígbà tí ogun bá dé òun ṣẹ́gun fún mi ọ̀rọ̀ mi tó gbẹ́ àlójọ pẹ̀lọ́ ọlọ́run ayọ̀ mi ó ṣe ó bàbá. olúwa ó ṣe tó sọ̀rọ̀ mi dayọ̀ olúwa ó ṣe tó ṣẹ́gun fún mi ṣebí ìwọ ló lànà síbi tí kò sọ̀nà ọlọ́run ìyanu ó ṣe ó bàbá. olúwa ó ṣe tó sọ̀rọ̀ mi dayọ̀ olúwa ó ṣe tó ṣẹ́gun fún mi ṣebí ìwọ ló lànà síbi tí kò sọ̀nà ọlọ́run ìyanu ó ṣe ó bàbá. ẹnìkan ń bẹ tí mo mọ̀ tó lè tán ìṣòro ayé yìí ọlọ́run tí kì í ṣàṣetì thank you lord for being there for me ẹnìkan ń bẹ tí mo mọ̀ tó lè tán ìṣòro ayé yìí o ọlọ́run tí kì í ṣàṣetì thank you lord for being there for me. olúwa ó ṣe tó sọ̀rọ̀ mi dayọ̀ olúwa ó ṣe tó ṣẹ́gun fún mi ṣebí ìwọ ló lànà síbi tí kò sọ̀nà ọlọ́run ìyanu ó ṣe ó bàbá. olúwa ó ṣe tó sọ̀rọ̀ mi dayọ̀ olúwa ó ṣe tó ṣẹ́gun fún mi ṣebí ìwọ ló lànà síbi tí kò sọ̀nà ọlọ́run ìyanu ó ṣe ó bàbá. ìgbà ìṣòro bá dé òun gbé mi lékè nígbà tí ogun bá dé òun ṣẹ́gun fún mi òkè ìṣòro tó díjú tó lékú tó ga jù ọ̀pọ̀ ìgbà tó gun bá dé lòun ṣẹ́gun fún mi mo mọ̀ pé wọ́n ló ń mú kọ́ta ó ṣẹlẹ̀ yà ọlọ́run ayọ̀ mi mo yìn ọ́. gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá ẹ lọ sí Facebook wa Tungba FM Live tàbí ká ẹ subscribe sí orí YouTube wa Tungba FM Live ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn tó mọ̀ wọ́n mọ̀ o àwọn ibẹ̀ ọ̀rọ̀ ti wá o bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí arábìnrin ò gbọ́ pa kò gbọ́ po ẹjọ́ ta ni o baálé ereko ṣé ẹ ti sùn ṣé ẹ ń gbọ́ mi báyìí àgbóyé wọn gbọ́ ìlú ò ní túmọ̀ yín lórí o àmín baálé àgbẹ̀dẹ́mọ́láyè ṣé ẹ ń gbọ́ mi báyìí à ń gbọ́ ìlú ò ní túmọ̀ yín lórí o àmín àti gbogbo ẹ̀yin lọ́balọ́ba gbogbo oníjòyè níjòyè àṣẹ ẹ wá mọ ṣàdúrà fún iléeṣẹ́ Tungba pé Tungba ò ní rí lè láéláé àṣẹ a wà lọ́sùn àtún wà ní láìpẹ́ láì jìnnà nígbà tí èso ogun ọlọ́run ló gbà fún wa nígbà tí èso ogun àwa náà kọ́ àwọn akọ́ ọlọ́run ni àwa kọ́ ọlọ́run ni. ẹ jẹ́ ń gbà pé bí mélòó kan wọlé lónìí fún tí mo nà á ta lónìí ẹ̀sìn lẹ́ ń ṣe ní àbẹ́sìn dádìsà mọ́mísà nítorí ẹ̀sìn ẹ ti fi àwọn ọmọ ọlọ́mọ sínú kolobo báyìí o ẹ ti fẹ́ sínú kolobo ìmọ̀ràn wo lẹ fẹ́ gbà wọ́n ẹ̀yà ara lé kí ni ọ̀nà àbáyọ kí ni tẹ́yìn rí sọ sí nípa ntànà jáde lábala àmọ̀ràn ní àbí lábala ọgbọ́n ọlọ́gbọ́n ẹ bá mi dá sí lálẹ́ 081 13 05 1009 tàbí 081 13 05 1009 tàbí 080 56131009 lẹ́ẹ̀kan sí 080 56131009.
hello. 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 ẹ kalẹ́. ẹ kalẹ́. sà. Mr. Simple láti Ègbè lálẹ́ yìí kí lẹ rí sọ sí. bàbá ẹkújọ́ mẹ́ta. ẹkújọ́ mẹ́ta o. ọjọ́ ìkújọ́ alájọ ìyá fẹ́ wọlé. èrò pọ̀ náà ni. èrò pọ̀. bẹ́ẹ̀ fún nípa àwọn ọ̀sẹ̀ lálẹ́ yìí ọ̀rọ̀ títí ni. kò tó dáhùn títí kò tó dáhùn tẹ̀ máa ṣe tó ń tẹ̀ gbogbo ń bẹ̀. wọ́n ń tẹ̀kọ̀ ní tó kó yọ̀rọ̀ yìí. jẹ́ títí ó kọ́ ó kú bá pọ̀ ni. àwọn àbájá pé ọmọ gbogbo ọ̀pẹ̀lẹ̀ gbogbo ìgbẹ́lẹ̀. ẹ tún dá títí dá yín pé sọ̀rọ̀ tó bá pẹ̀lú ìgbẹ́lẹ̀ tó kóyè. onígbà orí àbáláwo ìjọba rẹ̀ òun rí bá òun àbáláwo. tí ń jóná. ó ti yẹ yín. bẹ́ẹ̀ ni. gbogbo wà ní dájọ́ ọlọ́run ló máa dájọ́. ẹ ṣé sà. ẹ̀sìn ni àbẹ́sìn ìlà ń sìn nítorí ẹ̀sìn. ẹ kálẹ́. ìyá àti adéṣà láti jẹ̀rí bẹ́ẹ̀. láti gbẹ̀rí bẹ́ẹ̀ ṣe bá wa dá sétò. ọ̀rọ̀ tó ní fẹ́ dá sílẹ̀ ni pé ọlọ́run tó ṣàánú wa lọ́wọ́ àwọn ẹlẹ́sìn tó ń jẹ ẹlẹ́yà nìlàyẹ̀. bàbá ẹ̀ ló bá di ẹ̀jẹ̀. tó bá léwu ní káyìí bàbá ẹ̀ ti ta ayérayé kò ní káyìí náà nìyẹn. tó ọ̀rọ̀ mi ò ti bẹ́ẹ̀ yàn lọ. ẹ ṣé mà. ọmọdébìnrin ń sọ lọ́wọ́lọ́wọ́. hello. hello. ẹ mọ̀ kálẹ̀. ẹ bá ní gbóhùn sókè dáadáa. àmín. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. gbọ́ yín. sẹ́rí ẹ̀sìn náà mú wá fún wa yẹn wọ́n kàn ń dá wàhálà lẹ́bi. ibi tó kọ́ sí máa jẹ́ sóró ti fẹ́ tí ọmọ àfa àbáná fẹ́ máa bá sọ ẹ̀sùn wọn lẹ́ẹ̀mẹ́jọ yàn á sọ̀rọ̀ lórílẹ̀ yà wọ́n. lórílẹ̀ yà wọ́n wàhálà pọ̀ kí ní ìdá ẹ̀sọ́ ìlànà ìjọ sẹlẹ̀ sáàsì mi kan èdè àfa àti ajáde wa ti bá ju ìlú rẹ̀ máa mọ̀ dáadáa lọ́sẹ̀ tí wọ́n lọ fẹ́ kristian ló bá kó àná kí ló ti wàhálà pọ̀ ẹ dáàbò ẹjọ́ tó lọ lórí pàtàkì ẹ̀ tó tẹ̀ sọ yìí. ẹ kálẹ́. ẹ kálẹ́ sàn. orúkọ yín ibo lẹ ti ń pè. oríṣiríṣi alẹ́kọ̀ọ́ alákòókò ìjẹ́rẹ́ kan. à ń gbọ́ yín. à ń gbọ́ yín. ètò kẹsìlálẹ̀ yóò lágbára gan-an. ẹ̀sìn ni wọ́n ṣe iṣẹ́ ìsìn. kéwàá ló kí fíìmù àti christian tún fẹ́ra wọn. à ń gbọ́ yín. wọ́n ò sọ pé wọ́n ẹ̀sìn ni wọ́n ṣe iṣẹ́ ìsìn o. kéwàá ló kí fíìmù àti christian tún fẹ́ra wọn. ọlọ́run gbà wá lọ́wọ́ nàìjíríà lọ́wọ́ ayé yìí o. àmín ẹ ṣé mà. ẹ ṣe tó. ẹ ṣé ẹ máa bẹ́ẹ̀ tó. ẹ bá mi kí ayọ̀bẹ́rẹ́ àti àdé o. èmi náà gbọ́ bí jẹ́ fọ̀ sí ká o. ẹ bá mi kí wọ́n gidi gan o. ó ń gbọ́ gidi. ẹ ṣé. hello. àlàáfíà o. àlàáfíà ní fọmọ ọlọ́run tó ń pè wá o. ẹ kú ètò. ọlọ́run ló ń tò ó. orúkọ tèmi ni apọ́sítélì ọ̀tẹ́kọ̀. ọ̀tẹ́ bàbá àgbàlagbà iṣẹ́ ìrìnsẹ̀ yóò ní ìbàjẹ́. à ń gbọ́ yín. inú mi dùn sí ètò yìí. bí ọlọ́run ṣe máa mú ojú wọn síta ni. torí iṣẹ́ ọlọ́run kò ṣeé bàjẹ́. bẹ́ẹ̀ni. bí ẹ bá fẹ́ bà á jẹ́ ọlọ́run á bà ènìyàn jẹ́. tó ètò tẹ́kọ̀ àyọ̀dá pọ̀ òrèbètè tẹ bá láǹfààní àti pè wá padà. ọmọ ọ̀dọ́gbọ́n. ìjẹ́ ká pàgbà ní wèrè. ẹ ká òní ti ṣàgùdà ọgbà yín. láti àgùdà ọgbà. màmá mi dáadáa. ẹ kálẹ́. ẹ lẹ sá. ẹ kálẹ́ mà. àwọn àbúrò mi ń kọ́. ẹ ní ọ̀rọ̀ tẹ mú wá lálẹ́. yóò dùn mọ́ mi ó bá yẹn ti kí. ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀. nẹ́tíwọ́ọ̀kì yẹn ṣe bákan bákan o wọ́n mi ẹ̀ sá láti àgùdà ọgbà. òun náà ó wá sọ fún bàjẹ́ ó ti ń kílẹ̀ lẹ́dẹ̀ báyìí. òun dẹ̀ máa pàṣẹ ẹ̀jẹ̀ náà ti máa jẹ́ nígbà tẹ́bi náà fẹ́ ṣe mo fẹ́ lọ́kọ nígbà tí mo fẹ́ lọ́kọ ọtí ẹ̀jẹ̀ tí mo ti tún ẹ̀jẹ̀ tó ti bá rí tó ti yẹ yín nígbà
wọ́n ní káká tó mọ̀ ọ̀lú wa wọ́n fẹ́ ọmọ ọ̀lú wa ó ṣe àwọn ayé bọ̀ wọ́n mọ̀ òkú mẹ́ta jẹ́ pé ìyáálé ti dógùn sí mi ọmọ kan tí mo ti tọ̀ nǹkan báyọ̀ sábà ti pàṣẹ mo ti mo kúrò tó ṣe é ilé ọmọ ọgbà táwọn bàbá wa máa ń ṣe báyìí fún ayé ti dájú sí wáyé lọ́rọ̀ ní kó ṣàlù fún ìjọba ọmọ yẹn wí o tó bá ti ayé pọ̀ bàbá àwọn òbíjọ sí mọ́ nǹkan tí ṣe mọ́ náà sí iṣẹ́ tó bá òní báyìí. àmín ẹ ṣé mà. ẹ ṣeun gan ni màmá wa Esther láti àgùdà ọgbàánu àdúpẹ́ lọ́wọ́ yín ṣẹ́rí ẹ jẹ́ kí n ṣe báyìí kó tó di pé wọ́n padà gba ìpèbí mélòó kan wọlé ẹ jẹ́ kí n máa kí Adékìítán Ọlákìítán Adégòkè pẹ̀lú ògo Ọlọ́run sátidé ọjọ́ 13 ló máa ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ iléeṣẹ́ wa ń bí kudos to God series 2 lágbára Ọlọ́run gbogbo ìlàgbò àǹkárá ti wà nílẹ̀ o ẹ wá sí iléeṣẹ́ tó ń gbà kẹwàá ra àǹkárá ayé lówó pọ́ọ́kú gbogbo ẹ̀ tí wọ́n ti fẹ́ràn Ọlákìítán Adégòkè èmi mò ń pòdúsì rẹ̀ ẹ dákun ẹ bá wa jájọ péjú kájọ gbéṣẹ kájọ máa dúpẹ́ lọ́wọ́ chairman of the day bàbá wa dáadáa ọmọ Ìjẹ̀bú ayé pé ẹjẹ ń dé bàbá ìjẹ̀dẹ̀ bàbá bákan náà kí n máa sọ wípé àbókí olówe ọlọ́gbogbo alágbẹ̀yìn ìyá wa àwa ti gbẹ̀yìn tíá òun náà ti gbẹ̀yìn tiẹ̀ sátidé ọjọ́ 6 ló máa wáyé Ìkòròdú West Local Government ibẹ̀ ni ó ti ṣe lágbára Ọlọ́run ní ọjọ́ 6 oṣù 11 ibẹ̀ ni ó ti wáyé bákan náà Mary Olúwagbémisókè Gbémisókè la mọ̀ sí òun náà ṣèfilọ́lẹ̀ rẹ́kọ̀dù tiẹ̀ náà ní ọjọ́ 25 tọ́wọ́sẹ̀ ló bọ́ sí nínú sàwà ẹ̀ náà ni oṣù tó ń bọ̀ náà ni ẹ̀yìn tí gbòòṣì ẹ̀ náà bí Gbémisókè ẹ máa gbọ́ àìbá mi akérè ìyáde ẹ máa gbọ́ lórí ìtúgbáyé náà ni ẹ máa gbọ́ ẹ tó ṣe nù o tó ṣe nù o ẹ dákun ẹ bá ń pọn ilé ẹ máa ojú òní tì yín wọ ẹ tẹ mọ̀ pé ọgbọ́n ọlọ́gbọ́n ti bẹ̀rẹ̀ nù ẹ dákun tó lọ ẹ jẹ́ kájọ péjú kájọ gbèsè sílẹ̀ aṣọ tiẹ̀ náà ó ti wà nílẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run bákan náà ètò yìí ìpolówó ọjà ò ní àgúnmu owó àrètí yín lórí rẹ̀ torí pé mi ní oore ọ̀fẹ́ láti lè gba ìpè kankan mọ́ ní alẹ́ yìí gbogbo ìtàn fẹ́ pè pátápátá wọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ jáde ẹ fẹ́ kí wàá kú palẹ̀ mọ́ ti bùkátà ni tàbí ti Gbémisókè ni tàbí ti àbókí olówó eyín ẹ̀jọ́ náà o ẹ má bínú ẹ̀yin àbókí olówó eyín ẹ̀jọ́ náà ìyẹn lẹ́kọ̀ọ́ dẹ̀rẹ́ yóò fọ̀ parí wà ń bẹ̀ ẹ̀jọ́ yẹn ni màmá ó tẹ̀lé màmá ti wọ 87 years ẹ dákun tó lọ ẹ má bínú sí ìyàwó tẹ̀wá níyẹn lẹ́kọ̀ọ́ ẹ má bínú sí o àtàwọn ọkọ rẹ̀ tó kù ẹ̀jọ̀ mọ̀ rí wọn bẹ̀ àti tọ́pá lórí àti tó funfun bíi sálámọ́ ògbọ́lẹ́mọ̀ bá ń bẹ̀ ìjọ náà tó léjì tí ó léjì ògbọ́lẹ́mọ̀ bá ń bẹ̀ ẹ ká máa ní gbọ́lọ́wọ́ lọ tó pẹ̀lú gbọ́lọ́ ẹ jẹ́ kí àwọn ikọ̀ mi ọkàlùkù ẹ jẹ́ ká máa ṣèkéde ká máa dágbére pé ilé ti yá àní jẹ ẹ̀kọ́ tó lè mú lágbàlọ́wọ́ Ọlọ́run Gbémisókè. tó kì í dùn kó pẹ́ ṣókí báyìí lọ bẹ̀ oge àní báyìí lọ lórí ètò yín tó ọgbọ́n ọlọ́gbọ́n Mary Adébóyè lórúkọ tèmi tí gbogbo yín mọ̀ sí Gbémisókè ẹ ṣé tẹ̀ǹtẹ̀ ti sí wa. ẹ ṣé ní gbogbo tí ẹ ti ń gbọ́ wa pátápátá àwa lọ nílò ká padà dé lọ́sẹ̀ tó ń bọ̀ orúkọ tèmi ò yí padà fún nǹkan ọmọ abọ́dúnrìn náà ní aya Ọ̀ṣífàlùjọ tí gbogbo ènìyàn mọ̀ sí wípé lẹ́pà tí ò kọ́ mọ̀ èmi náà rèé o aya wọn nílùú ọ̀rùn wọ̀ ó dàárọ̀. ẹ ṣé tẹ̀ǹtẹ̀ ti sí wa orúkọ tèmi ò yí padà Ọpẹ́yẹmí Onímàmá aya Odùàlà aka ẹ ṣé gan tẹ̀ǹtẹ̀ ti sí wa o. bẹ́ẹ̀ ni orúkọ tèmi ò yí padà èmi ní Ọ̀pálẹ̀ Ezekiel tí gbogbo ilé mọ̀ sí Àbókí Ìṣẹ̀lẹ̀ Súnánà Àbókí Ìṣẹ̀lẹ̀. orúkọ tèmi ò yí padà orúkọ tèmi náà ni Òṣèní Wàsíù Ọláyínká tí gbogbo èèyàn mọ̀ sí Ògúnfe ó di ọjọ́ mẹ́jọ. tó bákan náà kí máa kí ọmọ mi Ọlọ́run kò sí ẹ̀yọ́ mi lọ́wọ́ ọmọ yẹn gan ní báyìí àbí kí mo ṣe afẹ́ ṣe báyìí òrèǹté àdùrẹ́ntẹ́ mo jẹ́ fẹ́ bórèǹté ni bórò bíi tiẹ̀ ní àtọ́rọ̀ ló kúrú jù láàrin wa ń bí ẹ jẹ́ kí n máa kí òun náà pé ó wà láàrin wa mọ́mí máa béèrè ẹ̀ nílé pé kí ló dé tí mi ìgbórúkọ rẹ̀ Balógun Sukurat Ọmọṣẹ́wà ó wà pẹ̀lú wa nílẹ̀ agbára bákan náà
àfáàyè yín dábọ̀ rẹ o. ẹ káàlẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa lórí ìkànnì Tùǹgbà 100.9 FM pàápàá jùlọ lórí ètò wa ọgbọ́n ọlọ́gbọ́n ẹ wo ẹ má yí kúrò bẹ́ẹ̀ Tùǹgbà ló ń pè bí orúkọ tèmi ò yí padà Mubarak Abdulsalam lórúkọ tèmi àfáàyè àwọn nǹkan bẹ́ẹ̀ sì lọ́ máa ń pè mí ní àgé àlùalá ẹ wo ó dijọ́ mẹ́jọ. tó ní báyìí ọjọ́ mẹ́jọ láwọn máa pàdé lórí ètò yìí ọgbọ́n ọlọ́gbọ́n tí kìí jẹ́ ká pé àgbàlagbà léwèrè ambassadọ̀ yín rèé bẹ́ẹ̀ fọnrẹ́bù kò dé ní Ayọ̀bámi ọmọ Akínrìnàdé BJ1 ẹ̀fẹ̀ tí ò kọ́mọ̀ little by little nígbà tá a wà nílé ìwé òun máa ń pè mí àwọn tó bá gbọ́ ọmọ ọlọ́rọ̀gún ògbóyè gbogbo ní ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n mọ̀ pé little joe òun ló ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ pè mí fún ìkéde ìpolówó ọjà lórí ètò yìí 08059799858 08059799858 fún ìpolówó ọjà ìkéde àti ìpolówó tó ṣe kíni tó stand out MC tó stand out alága dúró àti pé gbogbo ohun tí a bá fẹ́ ṣe lórí ètò ẹ̀ ṣáà máa pè wá sí i pẹ̀lú ọgọ́lọ́run a ó mọ̀ pàdé lọ́jọ́ mẹ́jọ òní oníyanṣe ọlọ́kànṣe goodbye for now good night everybody. ó dọ̀ àárọ̀ o.